pékélépékélé arúgbó jẹ gbèsè ta ni ó san àbí ta ni ó san gbèsè arúgbó òní. ẹ wá ná nǹkan kan máa ń rú mi lójú o. ẹ ní kí ni nǹkan náà? ǹjẹ́ tó bá jẹ́ bí a ṣe pawọ́pọ̀ láti ṣe òkú aláìsí, tó bá jẹ́ bẹ́ẹ̀ náà la ṣe pawọ́pọ̀ láti ṣe òkú aláìsàn, ǹjẹ́ aláìsàn á di olóògbé bí? ìbéèrè yẹn kan ni ó kọni lóminú o. ó kì í ẹ jẹ́ ayé tanra wa jẹ. owó tí a ò lè gbà láti fi tọ́jú aláìsàn ńlá lè gbà láti fi ṣe ìnáwó òkú rẹ̀ kò bọ́ sí i. ó burú jáì. ẹ jáwọ́ ń bẹ̀. ẹ yé tanra wa jẹ. ẹ tọ́jú arúgbó yín òní. ẹ dá wọn lóhùn nígbà tí ó yẹ, ní kíákíá, ní kọ́mọ́kọ́mọ́, kí nǹkan kékeré má bàa di ńlá. ẹ yọjú sí wọn. èèpìn ní kọ́bọ̀ tẹ́ fi ránṣẹ́ ó ṣe ń bẹ̀ o. bí ó tiẹ̀ jẹ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ lẹ ṣe lè ṣe, bó jẹ́ 500 naira ní àpò méjì àbọ̀, bó jẹ́ ẹgbẹ̀rún kan 1000 2000 3 iye tẹ́ bá lè fi ránṣẹ́ ẹ fi ránṣẹ́. àwọn kan ní pẹ́rẹ́ o. àwọn òbí mi ò nílò nǹkan kan, wọ́n lówó lọ́wọ́. kí ló fẹ́ fi ṣe? dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. ìwọ fi ránṣẹ́ ná bóyá wọn ní ìgbà. àti tọ́jú arúgbó ò nira. kẹ́ ẹ tètè dá wọn lóhùn lásìkò ni. wọ́n bá ṣe ń fẹ́ kẹ́ ẹ máa yọjú. ẹ kọ́ àwọn ọmọ wọn lọ wò wọ́n. ẹ yọjú sí wọn lásìkò. ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ sọ. bí wọ́n tẹ̀ ń ṣe àtúntún sọ, ẹ máa gbọ́ ọ. ẹ wá ná. àwọn kan ní wípé nítorí kí ni gan-an la ṣe gbọ́dọ̀ máa tọ́jú àwọn òbí wa. nítorí wọn kọ́, nítorí ara ẹni. káyé rẹ bá dáa sí ni. àwọn kan ní pé wẹ́rẹ́ o, mo ti lówó lọ́wọ́, ayé ti yọ fún mi, ọkàn mi balẹ̀. ṣàlàáfíà ń pọ̀ jù ni? ṣé fọkànbalẹ̀ ń pọ̀ jù ni? bó o bá ṣe wàá bá ń bẹ́ẹ̀ ṣe bí lílàpọ̀ tí ń jòkó dèdí. ẹnu ẹ ló wà.